kú dédé wòyí, a sì kú iṣẹ́ látòórọ̀, a kú pọ̀pọ̀ sìnsin ọdún iléyá láti ilé-iṣẹ́ Excellent Media TV. Òun la ti ń kàn sí yín, a kí yín pé ẹ kú iṣẹ́ látòórọ̀, ẹ sì kú pọ̀pọ̀ sìnsin ọdún iléyá. Ní ilé-iṣẹ́ Excellent TV, àfi ń tó yín létí pé lásìkò ọdún yìí kárí wípé a ṣe gbogbo nǹkan tí a bá ń ṣe pẹ̀lú sùúrù, torí wípé sùúrù òun ni ọba ìwà. Bí a bá ń lọ lójú ọ̀nà ká ṣe sùúrù, bá a bá ń fẹsẹ̀ rìn ká ṣe sùúrù, bó bá jẹ́ ọkọ̀ láwà ká ṣe sùúrù, bó jẹ́ ọ̀kadà sí ní tiwa kódà ká ṣe pẹ̀ ká ṣe kíni o ká ṣe sùúrù, kódà kì bá jẹ́ pé ojú òfurufú láti ń ṣe kíni o láti ń fòun tiwa ká ṣe sùúrù, nítorí wípé sùúrù òun ni ó ṣe kíni o òun ni ó dára jù. So láti iléeṣẹ́ Excellent Media TV, àfi ń tó yín létí pé ní àsìkò pọ̀pọ̀ sìnsin ọdún iléyá yìí kí a rí pé a ṣe gbogbo nǹkan tí a bá mọ̀ ṣe pẹ̀lú sùúrù, nítorí pé sùúrù òun ni ọba ìwà. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni Adam Akanni Raheem, tí gbogbo àwọn ènìyàn mọ̀ mí sí YK, tí mo jẹ́ olóòtú fún àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ètò ní ilé-iṣẹ́ Excellent Media TV. Àwọn tẹjọ́ wà lánàá, àwọn kọ́ lẹ́jọ́ wà lénìí. Nobody knows what if it's up tomorrow.